هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات Ọlọ́run ọba tó gbé ń fi ìfẹ́ fi hàn wá lẹ́ni tí ń pè wá sí àkíyèsí gbé ká páyà òun Ọlọ́run ká jìnà sí gbogbo ohun tóun bá ní kí á jìnà sí nínú Al-Qur'an àbí sunnati Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ohun tóun bá sì ní kí á ṣe ká mú wá ní òdiwọ̀n agbára wa nínú Al-Qur'an àbí sunnati Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run wá ní bí mo ṣe fẹ́ràn yín tó yẹn, èyí tí wá jẹ́ ọ̀gangan ojú pọ̀nà pé ìfẹ́ leléyìí ni pé ẹ gbìyànjú kẹ́ jáde láyé ní mùsùlùmí. Bó tilẹ̀ wù kó le tó, bó tilẹ̀ wù kó dùn tó, bó tilẹ̀ wù kó rọrùn tó, ẹ kó láyé mùsùlùmí. Tẹ́ bá kó láyé mùsùlùmí, èyí tó kù ti di rọrùn. K'Ọlọ́run jẹ́ ká kú sí mùsùlùmí. Ọ̀rọ̀ wa ó kù díẹ̀ nípa ọ̀rọ̀ àwọn òbí. Ohun tó fà tá fi pẹ́ lérí ẹ̀, ọ̀rọ̀ àwọn òbí ṣe pàtàkì. Mo sọ fi parí ọ̀rọ̀ mi ní ìjẹjọ́ pé ọ̀pọ̀ ọmọ ló ṣe rí ibú lára àwọn òbí ẹ̀ ní wọ́n á rìn káàkiri gbogbo ayé, kò sóògùn tí ò ti ṣe, oríire ò ti tọ́ sí. Gbólóhùn kan pòun ló nídìí o, Àkànbí, ó ti padà wá, yóò dáa fún ẹ. Gbólóhùn náà jù bẹ́ẹ̀ náà lọ. Gbogbo eré tí ń sá kiri yẹn olópin jọ náà. Ló fi já sí ń gbéǹgbà míì tó bá ń wo rẹ̀ ń pé nǹkan kan wà lára ẹ tí ò máa lọ. Ó ń sin lọ́hùn dáadáa, ó ń kírun, ó ń gbààwẹ̀, ó ń ṣe sàrà, àmọ́ nǹkan kan wà ń bẹ̀ tí kò lọ. Rorí wò nípa àwọn òbí ẹ̀ méjèèjì, a máa kú láyé. Bí ṣe bẹ̀ ni kíní ẹ lọ wé mọ́. Ní kúkúrú gbólóhùn ọ̀rọ̀ àwọn òbí ṣe pàtàkì, ó lágbára. Ohun tó fà tá fi ń tẹnu mọ́, tá fi ń yọ àwọn ẹ̀rí wálẹ̀ ẹ̀kọ́ kan sẹ́, náà ni pé àsìkò tá a wà yìí ọ̀làjú pọ̀ ju ìmọ̀ tẹ̀lé òfin Ọlọ́run àti tànábì lọ. Kẹ́jẹ́ kí n lo ń gbólóhùn náà pé ọ̀làjú kìí ṣe ọ̀làjú o, ọ̀dìjú ni òun, àmọ́ jẹ́ ń lo ń gbólóhùn náà mọ́ ṣe ń lò. Ń gbé mo lajú, mo ríran, mo kàwé, mo ní dòkítọ́rà lọ́wọ́, Professor University ní mí kankan. Ń jẹ́ ká ń ṣe okùnfà sábàbí ńlá tá a fi ń tẹ ojú àwọn òbí wa méjèèjì mọ́lẹ̀. Àbárísìkí wà lọ́dọ̀ mi, mo náwó lọ́wọ́. Ẹ̀mí ń pé kò sí ohun tí ń lè ṣe. Ń jẹ́ ká mọ̀ kọlù àwọn òbí wa. Mo ti máa ń sọ ti pẹ́ pé ká náwó lọ́wọ́ kò túmọ̀ sí pé a ti ṣoríire o. Tó bá já sí pé oríire wà hàn bẹ́ẹ̀ lóòótọ́ ń pé oríire náà ni tí kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ẹ̀ṣẹ̀. Ajá sí pé gbogbo kèfèrí tó náwó lọ láyé kò yẹ kó wọná lálùkìyámà, kò yẹ kó wọná. Ṣùgbọ́n owó àpẹẹrẹ kan ló jẹ́ nínú àpẹẹrẹ ọlá tọ́lọ́run máa ń ṣe fún yàn láyé. Tó bá náwó lọ́wọ́ tó ń ṣe àwọn òbí ẹ tó náà ń ga sí fura sí rẹ̀ gbé Ọlọ́run bá ń lo kinní kan fún mi. Kinní náà ní pé kíni mò ń tọ́jú ìyá rẹ̀ kalẹ̀ díẹ̀ díjọ́ tó jẹ́ ẹsẹ̀ nìkan ò ní gbà rẹ̀. Ọba ajẹ́bẹ̀ ọ̀rọ̀ àwọn òbí ẹ̀rí pé ó yẹ kí á rìn lérí ẹ̀ dáadáa tẹnumọ́. Gbogbo ata sì wá ń bí ọmọ ni wá o tó dájú. Bá a ti ń jẹ́ bàbá tó kí ni wá ọmọ ni wá. Ó ṣeé ṣe káwọn òbí wa kí wọ́n kù láyé àbí kí wọ́n ti lọ. Èyí tí a fi kún lénìí òun náà ni èèwọ̀ ní fọ́mọ ń gbé kó máa ṣe àwọn òbí ẹ̀. Àwọn ojú pọ̀nà kan wá wà tá a máa ń gbà fi ṣe àwọn òbí táyì fura sí. Nínú wàsíyà àsọsílẹ̀ ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fún Mu'adh. Ànábì ń sọ fún Mu'adh bí la ta'uqqa walidayk. Ìrẹ́ Mu'adh, má ṣe máa ṣe àwọn òbí ẹ̀. Má ṣe máa wá ìbínú wọn mọ́.
má ṣe máa tẹ àwọn òbí ẹ méjèèjì lójúmọ́lẹ̀ mọ́. Gbólóhùn pé àwọn òbí ẹ, ẹni pé Islam ó ju gbólóhùn náà nì. Gígùn tó jù sẹ́, kò sọ pé òbí mùsùlùmí àbí kèfèrí. Èyí fi ń tọ́ka sí pé tí bàbá ẹ bá jẹ́ kèfèrí, ìyá ẹ jẹ́ kèfèrí, má tẹ̀ lójúmọ́lẹ̀. Fi ìwà mùsùlùmí fi bá ṣe. Ó súnmọ́ kó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ bí kí ni, ẹ̀sìn yìí ẹ̀sìn dáadáa ni, èmi náà ṣe ẹ̀sìn náà. Torí tó bá di ohun tí òun padà ń ṣe ń gbogbo àyò béèrè pé ń gbọ́dọ̀ ti gbé mú kíní ìwà. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀, sallallahu alaihi wasallam. Gbọ́dọ̀ gbé mú kíní ìwà, Al-Qur'an ló sọ bẹ́ẹ̀. Torí ìwà dáadáa sẹ́, ìmọ̀ ń jẹ́ kí ọkàn ẹni tá a hù sí kó tutù kárẹ̀ balẹ̀. Ìmọ̀ ń fa ìdùnnú sọ́kẹ́ ní ta bá jù dáadáa sí pé mo fẹ́ fi dáadáa fi báyìí ṣe. Tó bá wá rí pé ń wá ní gbogbo ìgbà, yóò rí pé kíní ìbáyìí nǹkan tó dáa ni, ó yẹ kémi náà kí n ní lọ́wọ́ kí n mọ̀ ná sáwọn ọmọlàkejì mi. Òun ló pọ̀ jù nínú wa Ànábì wa Muhammad sallallahu. Ànábì, Ọlọ́run fún diploma kan, Ọlọ́run tó fẹ́ lómi wọn. Ó fún diploma náà, bàtà náà bí báṣẹ́ débi kan. Ọlọ́run sọ fún Ànábì wa innaka la'ala khulqin azim. Diploma yẹn, àgbà diploma ni kò sí wẹ̀ láyé wọn. Ọlọ́run làmú Ànábì lérí náà Al-Qur'an kò ní parí tálí kìyàmù fìdí. Ànábì hùwà títí ìwà náà kọjá débi pé èmi pẹ̀lú ẹ tó bá ṣẹlẹ̀ sí wa á lè ṣe sùúrù lérí ẹ̀. Kèfèrí ọ̀daràn nípìnlẹ̀ ọba ìnira fífi kànyàn ọba débi fún Ànábì pé bó bá ń lọ mọ́sálásí lásìkò tó kún wà kò sí gbogbo ẹlẹ́tíríkì yìí o, gbogbo ìmọ́lẹ̀ táàrí kò sí ẹ̀ lásìkò náà o. Ìmọ̀ ń tu ẹ̀gún sọ́nà fún Ànábì wa Muhammad lẹ́fi kórìíra Ànábì. Ànábì wá rí pé àtúmọ̀ rẹ́gùn lọ́nà mọ́. Ọba jẹ́wọ́ kí ló ṣe? Ànábì wá ní ó yẹ ká lọ bẹ̀rẹ̀ tí wọ́n ń kó ẹ̀gún sọ́nà, ó yẹ ká lọ bẹ̀ wò. Ànábì wá lọ wò níbi rà lábàjá a ní ká wá wọ ẹni bàtà àmọ́ rí ẹ̀gún lọ́nà mọ́ a ní ká wá bẹ̀ wò. Nǹkan ṣe ń jọ náà, kí ló ṣe lẹ́ẹ̀kan náà? Ashhadu an la ilaha illallah. Èmi pọ̀ lọ́yà lè ṣe àmọ́ yẹ ká ṣe. Kí ló mú sọ ashhadu an la ilaha illallah? Ó wò wà Ànábì nù. Ó fẹ́ yàn ò lélẹ̀ yìí. Bó ti yẹ kí yàn wà láyé nìyẹn. Ẹ̀rí pé ìwà náà tí Ànábì hù fún sẹ́, ó dún nínú pé bó lélẹ̀ yìí ti kó, bí kan ní ti gbé mu kó. Gbogbo eléyìí lọ́wọ́, mo kàn mí àpèjúwe wá ní òun. Gbogbo eléyìí yẹn ni Ọlọ́run ṣàpọ̀ ló fi fún Ànábì wa Muhammad diploma náà. Ń gbé ìwà o tó fi ga jù ní ìwà èrè Ànábì wa Muhammad ní sallallahu alaihi wasallam. Ẹni tó ayé ká kọ́ ṣe nìyẹn. Ànábì hùwà náà ó ṣe àfilélẹ̀, ó ṣàlàyé bá ti ṣiṣẹ́ nígbà, ó ṣe gbogbo ẹ̀ látòkè délẹ̀ fún wa tí a fi ní sọnù. Nínú àlàyé náà ní sọ fún Mu'adh billah ta'uqqa walidayk, má ṣe máa ṣe àwọn òbí ẹ̀. Ìwọ náà wá wo ní sí pé ǹjẹ́ mo wà nínú àwọn tí ń ṣe àwọn òbí àbí mi sí ní ìlú wa. Ǹjẹ́ tí bàbá ẹ bá pè ẹ́ tó wà nínú yàrá ìyá ẹ pè ẹ́ bí o máa dáhùn lẹ́ẹ̀kan náà. Wọ́n ní àyè máa dáhùn lẹ́ẹ̀kan náà ńkọ́ nínú àpèrè pé à ń ṣe àwọn òbí wa méjèèjì. Tí bàbá ẹ bá pè ẹ́ ń pé Abdullah nam dáhùn kóhun náà kí bàbá náà san tí ń gbé ọmọ yìí báyìí ó wà ní etí gbọ́. Ìdùnnú máa ń jẹ́ fáwọn òbí méjèèjì. Bàbá pè ẹ́ lákọ̀ọ́kọ́ ò gbọ́, èkejì tó pọ̀lú wà láwọn yẹn. Ẹ̀kẹta ẹlẹ́kẹ̀ẹ́rí rẹ̀ káwọn òṣìṣẹ́ wa dáhùn. Nam. Bàbá yóò rí pé iṣẹ́ tó kù láyé tí mo fẹ́ ṣe o, ìtì jèrè iṣẹ́. Iṣẹ́ kí ni ó kù láyé ìtì jèrè iṣẹ́. Ọ̀pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwa ṣéènì táǹkùrọ̀ wa káàkiri pọ̀tábù ní lọ́sàn-án lóru gbépù tẹ̀sí lórí títì. Ẹlòmíì yá wèrè pẹ̀lú ẹ̀. Kò máa ń pé wèrè lòun. Mọ́tò bá ń bọ̀ fún fèrè kò ní máa ń pẹ́ fún fèrè. Kẹ̀kẹ́ ń bọ̀ kò mọ̀. Kí ni wá ń gbọ́? Ń gbọ́ orin tí ò lè tú. Àbíkọ́ lọ́n kó ṣàánú. Gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀ làwọn ọmọ kó ságbárí. Kò jẹ́ kán mọ̀ bí ló bí mọ́.
kò mọ̀ yẹ́ kò mọ̀ bàbá ẹ̀ sí bàbá sì ń náyà láyàwó sí lérí ọ̀rọ̀ lọ léwe ó bowó jẹ́ sí léwe tá máa sọ pé ó bowó jẹ́ sí léwe ó lè má yẹ ẹlòmíì ń gbà mí ìwọ ọmọ gbọ́ lónìí bàbá ẹ̀ bá ń san franc fún mẹ́rin ń san fún wọn níléèwé pé ọmọ náà ní ẹ bá mi kọ́ akọ́n ewé ìdógbò ló gbé sí àwọn àáfàá àti àwọn pòfẹ́sẹ̀ yẹn lọ́wọ́ pé ẹ bá mi kọ́ ọmọ náà wá dáràn lọ́nà kan bàbá ti sanwó bí kíyàn sanwó oúnjẹ ni pé ta oúnjẹ fún ọmọ ó ní láti múra báwo ló ṣe fẹ́ gbóúnjẹ náà délé bá tá má ta fún bó ṣe kódà ó ní láti múra ń pé kó wo oúnjẹ tán tà fún bàbá tòun àti ìyá tòun pé ǹjẹ́ oúnjẹ náà ó tó yẹ náà lọ́nà wo ní pé tó bá ń mẹ́nu kíláàsì máa wà concentré pé bàbá mi bẹ̀ mí iṣẹ́ kan bí kí lọ mú kinní kan wá ní pẹ̀lú owó tó gbé kalẹ̀ owó ò ṣe rí o ẹni tó lówó gan mọ̀ ń kó owó ṣe kí ni kò ṣe rí bàbá ńlá gùn àmọ́ irun ara ẹ̀ ò jẹ́ ká mọ̀ pé ogun wà mẹ́ nínú ogun tó súnmọ́ ni pé olówó mi ó jókòó ń gbà mí yóò fọlọ́ rú lọ ìdààmú ni ọpọlọ ń ṣiṣẹ́ ọmọ bọ́lọ̀ wà nù kíláàsì kó wà concentré kí ni fòfòsẹ́ náà ń sọ ẹ̀yẹ́ àkọ́kọ́ kí làwọn irinṣẹ́ tó ní láti mú dání gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí fòfòsẹ́ náà fi nífẹ̀ẹ́ àfáàná fi fẹ́rẹ̀ láti gbé nǹkan kalẹ̀ fún ẹ bó ṣe wá gbà á yẹn ó ní láti délé kí bàbá ẹ̀ mọ̀ pé ọmọ mi owó tí mo fi ránṣẹ́ o ó gbé nǹkan náà wálé tó bá ṣe bẹ́ẹ̀ ó sínú àwọn tí ń ṣe òbí àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣe àwọn òbí ẹ̀ méjèèjì kìíní ẹ̀ kì í yẹ ní kankan wa ìtumọ̀ ẹ̀ ní pọ̀táàbù níléèwé ó ti dèwọ̀ fún ẹ látòní lọ ó wá nu kíláàsì òun rojọ́ pọ̀ láwọn ẹgbẹ́ nu kíláàsì ó dèwọ̀ fún ẹ látòní lọ ó déléèwé iṣẹ́ tó ní kó ṣe ó ṣe ó bá parí ẹ̀ òun rojọ́ pọ̀ ló ẹgbẹ́ lọ́nà kó tó délé ó dèwọ̀ fún ẹ látòní lọ tó bá ń ṣe ó ṣe àwọn òbí ẹ̀ méjèèjì ó parí iṣẹ́ kẹ̀kẹ́ kó mọ bọ̀ wálé lóyún iṣẹ́ kó mọ bọ̀ wálé wọ́n rẹ̀ lẹ́gbẹ́ kó léwé wọ́n rẹ̀ lẹ́gbẹ́ kó lé kéwú kódà òun ló mú gan pé wá àsìkò báyìí iṣẹ́ báyìí ni kò mọ ṣe fún mi àsìkò báyìí iṣẹ́ báyìí ni kò mọ tó bá lọ ra díẹ̀ wọ́n ṣe àwọn méjèèjì kí ni máa ń gbẹ̀yìn ẹ̀ wọ́n gbọ́dọ̀ wá bẹ̀ aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum fastaghfiruhu innahu alhamdulillahi rabbil alamin wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd ọpẹ́ ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí ajẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ Ọlọ́run kọ́lọ́n kó bá kí ànábì wa Muhammad àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ ní àtúnkè délé wọn náà nípa ń pínyàn gbọ́dọ̀ ṣe òbí eré ẹ̀ láwà gbọ́dọ̀ ń pínyàn gbọ́dọ̀ ṣe òbí nínú ẹ̀ ní wọ́n lọ léèwé lékéwú kankan ibiṣẹ́ tó bá di pé o mọ tẹ̀lé ohun tí wọ́n ní kó lọ mú wá ilé wọ́n ṣe àwọn òbí ẹ̀ méjèèjì bàbá torí àwọn òbí náà bí tán lọ níbi ọmọ yìí ṣoríire láyé wọ́n sọ pé mi ìfẹ́ ṣoríire òbí ò ló ń fẹ́ kọ́ mẹ́kọ́ mọ́ ṣoríire kò sí náà nínú ìmọ̀ ṣe òbí láyé ni kó bí ẹ kó pàṣẹ fún ẹ ń pọ́ mọ́ mi nǹkan báyìí ni mo ń fẹ́ kó ṣe èyí báyìí mi ìfẹ́ kó ṣe àṣẹ ni o agbọ́dọ̀ má tẹ̀lé illa idha kana fi ma'siyatillah wa mukhalafati sunnati rasulillahi sallallahu alayhi wa sallam bí Ọlọ́run ti gbé yá fi wá ní pé àyàfi tó bá já sí pé àṣẹ tí wọ́n pa àyàn ti kọlù fi Ọlọ́run ọba ọkọlù sunnati ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kódà ànábì bá débi wípé bàbá ẹ̀ bá ní lágbájá Muhammad ìyàwó tó fẹ́ sílé ẹ̀ kọ ìyàwó náà sílẹ̀ ọ̀nà gbọ́dọ̀ kọ sílẹ̀ ẹ jẹ́ kí n fọ́ láyé lérí ẹ̀ níjọ́ kan ó wáyé láàrin Ibn Umar àti bàbá Umar radiyallahu anhu Abdullahi àti bàbá jẹ́ kí ni Umar wá bá Abdullahi pé ìyàwó tí ó gbé sílé yẹn kọ ìyàwó náà sílẹ̀
Ibn Umar ní fa abayt òun kọ̀ fún bàbá tó ń bí náà báwo lòun kọ sílẹ̀ gbà. Umar wá gbé ọ̀rọ̀ náà lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ọmọ yìí kó kọ ọmọbìnrin yìí sílẹ̀ ó sì ní rárá òun ò ní kọ sílẹ̀. Ànábì ti gbọ́ ojú ọ̀rọ̀ lẹ́nu Umar. Umar ò lè purọ́ abadan. Umar ṣẹ̀mẹ̀ tí mo ń dárúkọ. Tẹ́ máa nọkùnrin sàn nínú Islam Umar tó já sí wípé tí bá ń bọ̀ ṣètọ́ ni bá ń bọ̀ báyìí máa bẹ̀rù bó ní pé kí ni wèrè yìí ti ń bọ̀. Radiyallahu anhu. Ọkùnrin ni o, ọkùnrin nínú ìjẹ́ èèyàn, ọkùnrin nínú ìgbàgbọ́, ọkùnrin ní pé kí ni àwọn ta ló wà ń bẹ̀. Umar yìí ó wáyé nínú ọ̀rọ̀ ẹ̀, nínú ìṣesí ẹ̀, nínú ìṣẹ̀mí ẹ̀ láyé ńgbà tó gba Islam. Ó ń sọ pé gbogbo ibi tó ń gbà láyé pẹ̀lú ìwà ìṣe kèfèrí òun ó gbàbẹ̀ lọ́pọ̀ kan pẹ̀lú ìwà mùsùlùmí. Ẹ̀rí ń gbọ́rọ̀ ńlá ó kò sọ lásán òun ó sì ń gba iná lọ́yẹ̀ kọ̀ọ̀kan bí kíni ashhadu an la ilaha illallah la ta'budu ghayra Allah. ń gba iná lọ́yẹ̀ kọ̀ọ̀kan bí kíni ọlọ́run nìkan ní kẹ́sìn. Gbogbo ẹni tó bá pọ̀ mẹ́ kọjá tó bá gbé mú wọ́n fi mú ẹ̀fí gbolẹ̀ nígbà mẹ́tí sọ̀rọ̀ ni. Òun mọ̀ ní. Umaru tó bẹ́ẹ̀ o. Ó wá parí ẹ̀ gbà tí Mákà tó gbóná fún Ànábì tán. Ó gbóná àwọn kèfèrí ní Ànábì olùfẹ́ gbà. Ọ̀rọ̀ Umaru mọ̀ sọ o wọ́n tó padà sí ibi tákù. Àwọn kèfèrí ní Ànábì ó kubi tó fẹ́ gbà àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé ẹ lẹ́yìn. Ọlọ́run wá pàṣẹ fún Ànábì kí ni àwọn sàhábà wọ́n sọ fún ọlẹ́ẹ̀kọ̀ kẹ́mọ́ lọ sí kíni Madina rọrùn àwọn ará Madina ẹ̀mí wọn rọ̀ dáadáa gbogbo wọn yíyọ́ fi lọ ni. Níjọ́ tí Umaru ó lọ ó kéde ni ọkùnrin ẹ̀yọ̀ kí yẹn jọ ọkùnrin inú Islam ọkùnrin náà ní pé kíni tí ẹ̀kọ́ tí kò tó fẹ́ jẹ láyé ni Islam. Umaru kéde ó ní gbogbo obìnrin tó fẹ́ ṣopọ̀ gangan lérí ọkọ ẹ̀ mo ń lọ sí Madina ọkọ ẹ̀kọ́ àpàdé mi lọ́nà. Wọ́n lọ lọ́kànkan lẹ́yìn pé ọkùnrin ni irúfẹ́ èèyàn bí ò lè purọ́. Ànábì wa sọ fún Abdullahi tí ń jẹ́ ọmọ Umar bí kíni àtọ̀rọ̀ abak. Ìwọ Abdullahi àṣẹ tí bàbá ẹ̀ pa ẹ̀mí kọ̀yàwó ẹ̀ sílẹ̀ kọ̀yàwó náà sílẹ̀. Abdullahi wa tẹ̀lé àṣẹ bàbá ẹ̀ lára ọ̀rọ̀ tí Ànábì Muhammad sọ sallallahu alaihi wasallam. Agboolé ńlá kan lélẹ́yìí kẹrọ èyí tí mo sọ. Ẹlòmíì eré ó ti dàrú pé profide ìyàwó mi dáràn yóò mọ ṣàdúrà bí Ọlọ́run bàbá mi kó tètè pàṣẹ kí n kọ ìyàwó mi sílẹ̀. Ẹranko ni ẹ òye ṣe mùsùlùmí òye ṣe yàn dáadáa o ti ń wọ́nà tẹ́lẹ̀ rí ẹ̀ṣẹ̀ ó níyàwó ẹ̀ṣẹ̀ sọ káyé gbọ́ kí ni ìyàwó ẹ̀ṣẹ̀ fún ẹ ká mà ẹ má profite o. Ẹ rántí ń pé ọmọ tó fẹ́ kọ̀ sílẹ̀ níkọ̀ ìnira níkọ̀ ẹ̀ṣẹ̀ ọmọ ọlọ́mọ ni o bó ṣe àjọ ló dá ó kò yọ kan ó kò lára àwọn ọmọ tiẹ̀ náà wọ́n ṣe fún àwọn ọmọ tiẹ̀ náà bàbá kò tí yẹ ni tí wọ́n ṣe kí ni ṣe fún àwọn ọmọ tiẹ̀ náà má profite ọ̀kankan ní kò rí. Kí ni ohun tó fà á tó fi ní kí ọkọ ọmọbìnrin náà wọ́n níwà burúkú ló wà lọ́dọ̀ ẹ̀ ìwà mùsùlùmí ṣe kí ni kò sí lọ́dọ̀ ẹ̀. Àwọn àpá wa ní pé irúfẹ́ àṣẹ bẹ́ẹ̀ a máa ń tẹ̀lé lópin ìgbà tó bá jẹ mọ́ ọ̀rọ̀ Islam fẹ́ bàjẹ́ Islam ò fẹ́ bàjẹ́. Kàwá sọ ní pé bàbá ní ọmọ kọ̀yàwó ẹ̀ sílẹ̀. Bàbá nítorí kí ni nítorí pé ìyàwó ẹ̀ náà bá wọ ìjábá ìsinú mọ́ bí mi lẹ́kan náà ni. Ibẹ̀ kọ́ náà ni kò lọ nítorí pé ìyàwó ẹ̀ tá bá ń ṣe àjọṣepọ̀ ọ̀rọ̀ ọdún egúnlé kì í wá kì í tún ìsàn o kọ́ sílẹ̀ o ọmọ burúkú ni o. Wọ́n tẹ̀lé àṣẹ bàbá ẹ̀. Nítorí pé ìyàwó ẹ̀ bá lọ lòmẹ̀ ọ́ ṣe kí nìkan kò tó kàn báyìí kò ra bẹ́ẹ̀dì wà lè fi mi rí. Kọ́ sílẹ̀. Ọlọ́mọdé àṣírí burúkú o. Ìyàgbé ọ̀rọ̀ tí mo sọ kó yé yín dáadáa kẹ́ mọ́ lọ gbé síbi tí kò yẹ kí á gbé sí pé ìmáàmù sọ pé ìdàdí di ìmáàmù mò ń bọ̀ wá bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ di ìmáàmù láyé mi. Ń pé wọ́n sọ lórí mímbà ní pé kí ni bàbá bá ní ká kọ̀yàwó ká kọ́ sílẹ̀ lẹ́ẹ̀kan náà nìyẹn.
eléyìí fi ń tọ́ka sí pé bàbá wo ni gangan tó fẹ́ sọ ń pé kákọ̀ ìyàwó sílẹ̀ man huwa fil Islam. lóòótọ́ àwọn agboolé kan wà èèyàn yìí fẹ́ yàwó bẹ̀ o lọ́ọ̀ ti tèmi tó bá wọ bẹ̀ ó kàgbá kó tó fi kú ni. lọ́tí agboolé ń pé àwọn obìnrin bẹ̀ tá bá ń bọ́ kọjá tá bá ti fọ̀bẹ̀ sí nínú ẹ̀yìn lálàáfíà má lọ bẹ̀ o. o agboolé yẹn ìṣàgboolé tí yẹn mọ́ wọ̀ láyé kọ́rọ̀ mi kò yé yín dáadáa kọ́lọ̀ kó ṣàmọ́lẹ̀ ní kọ̀ọ̀kan wa. ǹjẹ́ kínní ìbáyìí ń kọ́ lópin ìgbà tó bá já sí pé ó jẹ mọ́ pé ìsìlámù fẹ́ dàrú ibẹ̀ ni ẹ ti máa ń lo àwọn nǹkan wọ̀nyí. tó fi di pé Umaru sọ bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n ti rìn jìnnà wọ́n ti ṣàlàyé ẹ̀sìn fún débì kan ìfẹ́ gbà ìfẹ́ bọ́ ló wọnú ẹ̀ níbi kí ni kọ́ sílẹ̀. ǹjẹ́ ìtẹ̀lé àṣẹ àwọn òbí méjèèjì níbi kí ni kọ̀yàwó ẹ̀ sílẹ̀ ńkọ́ ó ní àlà ó sì ní àlàyé. tó bá wá rí i pé àwọn òbí ẹ̀ ń pẹ́ láṣẹ náà wọ́n ń tẹ̀lé wọ́n ti lérí ẹ̀sẹ̀ lọ́pẹ́ báwọn ẹni tó jẹ́ àgbàlagbà nínú ẹ̀sìn nínú ìlú pẹ́ dákun bá ń dá sọ́rọ̀ yìí wọ́n ní kí n kọ ìyàwó mi sílẹ̀ torí nǹkan báyìí kàmá ìdá sí kọ́lọ́n kó ṣàmúlẹ̀ nìkan kan. èyí ni lọ bẹ́ẹ̀ a ní ká tẹ̀lé àṣà òbí nínú Al-Qur'an àti sunnati Ànábì Muhammad. òbí ẹ̀ wá sọ pé ọmọ yìí bó ṣe dìyàn láyé eré ẹ̀ ni mò ń sá síngbẹ́rẹ́ láfọ̀ṣẹ́ ọ tẹ̀lé wọn mọ́dà o. kí ni Qur'an sọ? Qur'an ni wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala tuti'huma wa sahibuhuma fid dunya ma'rufa wattabi' sabila man anaba ilayya thumma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun. Ọlọ́run ni wa in jahadaka táwọn òbí ẹ bá ń gbà ẹ́ ní ìmọ̀ràn tí wọ́n lè kúkú mọ́ ẹ níbi pé ìlànà ẹbọ ni kò tọ́ ma laysa laka bihi ilmun tó máa ń gbé kiri tó ń fẹ́ gbà yìí mọ̀ kàn sí fún pẹ́lá tó rẹ̀ ìhùmà wọ́n tẹ̀lé àwọn méjì kọ̀ fún wọn lẹ́ẹ̀kan náà. èyí ni anabi Ibrahim ló lè lu bàbá ẹ̀. anabi Ibrahim ó ṣe kí ni alayhi salam ó lò lè lu bàbá ẹ̀ ọ̀ṣẹ́ bọ́ ní mọ́ta nǹkan bàbá ní kó wá tẹ̀lé òun ó kọ̀ fún bàbá ẹ̀ bọ̀nà tó yẹ kí yẹn gbà fi kọ̀ fún bàbá èèyàn bọ̀nà tó yẹ kí yẹn gbà fi kọ̀ fún Yorùbá mi kó yẹ yín dáadáa o. Ibrahim nínú náà tó bá yẹ kí ni ó pa àrokò fún bàbá ẹ̀ ó ṣe kí ni ó pàrokò fún ó pí ọpọlọ ẹ̀ padà wá ń fi nǹkan fi ń wé nǹkan fún. bàbá wa rí i pé àhá Ibrahim ló tún sọ báyìí lẹ́nu. Ibrahim ò lọ direct gbàtọ́ bá kálọ̀ tí ọdún òṣàtà mọ́ṣe Ibrahim ló wọ̀ lọ orí ẹ̀hún díẹ̀. àwọn afáàbí mọ́sán pé ní Ibrahim ó purọ́ mẹ́ta láyé irọ́ gbogbo lọ́gàá o à ń padà wò wá bẹ̀ lábí Ọlọ́run ìpurọ́. ọ̀nà orí ẹ̀hún díẹ̀ gbé kí wọ́n lọ ìpadà dé wọn Ibrahim ṣáwọn òòṣà kéékèèké ọwá fi ńlá lẹ̀ ọwá fi àáké fi kọ́ sí ńlá ní ọrùn àrokò ló pa. gbà tí wọ́n dé tí wọ́n bí ń pé man fa'ala hadha bi alihatina ya Ibrahim ìwọ Ibrahim tẹ́lẹ̀ tó dára ipò láwọn òòṣà wa. Ibrahim bal fa'alahu kabiruhum hadha fas'aluhu. Ibrahim ní ẹjẹ́ ń bè mí lọ́rọ̀ ewu ti tèmi pọ̀ nígbà tó jáwọn òòṣà wa òòṣà ńlá tá a ké wà lọ́wọ́ ẹni kẹbi yóò ṣàlàyé ẹni tó fáwọn kékeré. kí ni ìtumọ̀ ẹ̀ máa ń tẹ̀ ń ṣe ihun tí ìbá yìí sọ̀rọ̀ tí ìfọ̀hún a kì í sí lẹ́yìn ọ̀nà wọn wa. àròkò ńlá ni o wọ́n ti yé wá ṣe é gún bàbá ṣé iná máa ń gbéyàn lè gbé sábẹ́ egun rẹ̀. ọba tó mọ orúkọ rẹ̀ dárúkọ ẹ o gbé wàlíù ló wà mẹ́ wàlíù tó bá mọ sáà sí kó má bínú ìdárúkọ ẹ o ṣàpèjúwe ni lágbájá ló wà mẹ́ wàhálà kan wà ní ilé ẹ̀ tí òun ní kí n máa náwó sí ẹ̀hẹ́ o ó ti ṣàlàyé tó ẹ̀rí láwọn ọ̀nà tó yẹ kí yẹn gbà fi ṣàlàyé pé irun tẹ́ ń ṣe yìí kò dáa àmọ́ nàbí bàbá eléyìí burúkú ni ẹ̀rí pẹ̀lú làákàyè òpònú mo ṣe náwó sí ilé tó wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún bàbá ẹ̀ abadan ibi ẹ̀sẹ̀ wọ́n fọ́ra ẹ̀ mọ́ pé wọ́n ti mọ́ ni ẹ̀ ọlọ́run ló mẹ́rin tó kù sí ọlọ́run ló mẹ́rin tí bàbá ẹ̀ ò kù sí kọ́lọ́run kó ṣàmọ̀lẹ́ nìkan kan àwọn abẹ́rẹ́ ká máa wo dáadáa ká fi mọ orúfẹ́ wà fẹ́ ká kó pẹ̀lú àwọn bí wa èjìjì gbogbo àṣẹ òbí pátálá tẹ̀lé ṣùgbọ́n tó bá la ọ̀nà ẹ̀ṣẹ̀ ọ̀nà ẹbọ lọ á ṣe kíni abọ̀pabọ̀sẹ̀ mẹ́ a ní tẹ̀lé wọn láfi ní àlàáfíà mo bẹ̀ ọlọ́run bá ní kí ọlá kọ́lọ́run kó ṣe wá lọ́ máa rí fáwọn òbí wa àdúrà yẹn mọ́ tọrọ ẹ̀ o
Ọlọ́run kó ṣe mí lọ́mọ rere fáwọn òbí, kó ṣe mí lọ́mọ tí ó ṣe kí n tọ́jú àwọn òbí dáadáa. Ṣé rí ìtọ́jú àwọn òbí gbọ́ dáadáa, Yorùbá tí mo fẹ́ sọ yìí, ìtọ́jú àwọn òbí á gbìyànjú ni a lè ṣe táfi kó láyé. Ìtọ́jú àwọn òbí, kí ni mo sọ nísìn? Á gbìyànjú ni a lè ṣe táfi kó láyé. Níjọ́ kan, ọmọdékùnrin kan, ìyá ẹ̀ dàgbà, ìyá náà fẹ́ wá ṣe tawaf. Agbára àti rìn kò sí fún ìyá náà. Ọmọ náà wá gbé ìyá ẹ̀ kọ́ sọ́rùn lẹ́ni tí ń fi ìyá ẹ̀ fi ṣe tawaf. Abdullahi ibn Umar ó wá rí pé ń ṣiṣẹ́ yẹn. Ọmọ náà wá ń ju gbólóhùn fún Abdullahi ibn Umar ń pé ìwọ Abdullahi, ó rí pé mo ti tọ́jú ìyá mi parí. Iṣẹ́ tó ṣe yẹn ó ṣe kí ni? Ó ti lágbára lẹ́mìí ẹ̀, ṣe ẹjọ́ kan. Ìyá ẹ̀ ṣe títóbi dàgbà ni o. Gbọ́dọ̀ títí ìyá ò fi kú bẹ́ẹ̀ náà ni. Abdullahi ibn Umar wọ́n ní walau bi talqatin wahida, ó ti ṣe pa. Ògbé kọ́rùn lórí bó ṣiṣẹ́. Ọmọ ọdún tí ìyá ẹ̀ fi pa òórùn ìgbẹ́ ẹ̀ sí mú. Ọdún tó fi kó tọ̀ ó mọ́. Ọdún tó fi fọnu fún ẹ. Títí fi dé gbẹ́ngbà tó dàgbà tán ìwọ̀n pọ́mọ yìí iṣẹ́ wo ló fẹ́ ṣe láyé náà. Àwọn òbí mi ti kó sí wàhálà ní sí òun. Ọmọ lọ gbé sí ọlọ́ba kí ló fẹ́ ṣe. Òbí ti ń ro burúkú. Iṣẹ́ tó ṣe tóun ló tẹ òun ó já ọkọ̀ méjì ní gbà láàárọ̀ gbà lọ́sàn-án. Kò rọrùn o. Ti ń ro kí ni ó ṣe tí ó fi rọrùn. Ṣé kí n lọ lóyìnbó ni? Ṣé kí n ṣe kìíní kan ni? Ṣé kí n ṣe kìíní kan ni? Ọ̀bẹ́ mi sọ fún mi pé owó kọ́ dé máa ń tọ́mọ. Ọlọ́run ni máa ń tọ́mọ. Kí ni ìtumọ̀ ẹ̀? Ọlọ́run la máa ń so máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ àdúrà ló máa fi máa ń yè fún yàn láyé. Ọmọ rántí ń pé òbí ẹ ti wo ń gbà kan ṣe wàhálà yẹn, báwo ló ṣe jẹ́ yàn láyé náà? Báwo ni gbogbo ilé yẹn ni wọ́n á sọ pé ó gbé yẹ ọkọ́rùn níjọ́ kan ló ti sẹ̀san fún yẹ ẹ̀. Ó ṣe kankan o. Ṣùgbọ́n Ibn Umar wá sọ̀rọ̀ kan ní ọ ní walakin ahsant, dáadáa ló ṣe. Kí ni dáadáa ló ṣe? Ẹnikẹ́ni inna Allaha yuthibu ala al-qalil kathira. Ìpè Ọlọ́run ọba àlekè ọlá, máa ń sanyàn ní ẹ̀san tó pọ̀ lára iṣẹ́ tó bá kéré. Iṣẹ́ tó ṣe iṣẹ́ náà ṣe kí ni? Ó kéré. Ṣùgbọ́n ẹ̀san tó pọ̀ ṣe kí ni? Ká mọ́ bẹ̀yìn dáadáa. Àgbáríjọ gbogbo ọ̀rọ̀ wa, ẹ dákun tó tọ́lọ́run, ẹ ká tọ́jú àwọn òbí wa. Ká gbọ́ràn fún àwọn òbí náà. Ẹ ká pàtàkì wọn. Ẹ ká ṣe wọ́n léèyàn pàtàkì láwùjọ. Tó bá jẹ́ mínísítì, tó jẹ́ president, má wo ń pé ìyẹ́ ará àfúrán kú ni. Ìyẹ́ ọmọ àtúpa ọmọ ṣukú ni. Kọ́ wá nínú gbó ni ìyá mi kò. Ìjọ táwa ń jókòó sí rí ẹ̀ ní mínísítẹ̀, ìyá mi ò lè jókòó sí rí ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ o. Jẹ́ kán mọ̀ pé ìyẹ́ ará àfúrán kú ni ó tó kó wá wú ẹ̀ ni. Nàka sí yẹ. Jẹ́ kí ìyẹ́ ẹ ṣe é fi hàn. Jẹ́ kí bàbá ẹ ṣe é fi hàn. Kódà àwọn òbí mi máa fẹ́ wọ́n sọ̀rọ̀ lẹ́nu gbà mí pé bàbá kí n ká ẹ̀kẹ́ fún yìí onírọ̀ àfẹsẹ̀wà náà ni o. Bàbá bá ń gbà fẹsẹ̀wà bọ̀ wá síbi iṣẹ́, má ka ṣe o, jẹ́ kí bàbá ẹ rí ẹ pé ọmọ náà ni. Àmọ́ kó ẹ̀sán pé mi sí ń bèrò, ó wà ń bèrò o, Ọlọ́run mọ̀ kó wà ń bèrò o. Bàbá ẹ bí kí ni wá àfẹsẹ̀wà wá, má lè gún tó bá rí wọn o. Bàbá ẹ máa wọlé ṣé o sí nǹkan ẹ wá wò yìí àfẹsẹ̀wà lọ́dún ẹ̀ kọ́ lọ́ fi garí síbi kan. Èwo bàbá ẹ wá ń gun bó ṣe wù wọ́n nìyẹn. Ó ti yé látara àwọn àbùkù kéékèèké kan wá ní kò yẹ kóun fi ra tòun fi tì sára bàbá yìí báyìí ló bí mi. Èwo ni o má dán wò. Má dán wò láyé àti láyé. Má dán wò. Ipò tó lọ́run bá gbé ẹ sí, má fi wọn bàbá ẹ pẹ̀lú ìyẹ́ ẹ̀ wò pé wọ́n lè bá òun dọ́gba níbi àwọn ibì kankan. Irọ́ o. Gbọ́dọ̀ Ọlọ́run kú ọlá o. Ọlọ́run mọ pínpín mi mẹ́lòmí bá mi ló fi ṣàdánwò fún pé kí ni. Ọlọ́lá ni ẹ, olówó ni ẹ, ṣùgbọ́n ìyẹ́ bàbá ẹ wèrè làwọn méjèèjì. Tó bá rí wọn sọ̀kalẹ̀ kó kíìsì wọn, èyí tó lọ́n pín mọ́ wọn nìyẹn. Kọ́lọ́run Ọlọ́run àwọn òbí wa Ọlọ́run má jẹ́ ya wèrè o. Kọ́lọ́run kó ṣe Ọlọ́run gidi fún Ọlọ́run.
àwa gbìyànjú àwọn òbí náà bá ń dàgbà lọ ẹ̀dá kò jẹ́ ká gbárùkù tì wọ́n ká súnmọ́ wọn tó bá débi tí wọ́n lè jẹ́ wọn lè mú mọ́ ẹ̀ka dúró tì wọ́n ká fọ́nu fún wọn ká ṣe dáadáa sí wọn àmọ́ àti gbọ́mọ ọ̀dọ̀ fún wọn irọ́ o ọmọ ọ̀dọ̀ ṣe bí ìwọ o tọmọ ọ̀dọ̀ bá wà ńbẹ̀ máa lọ ṣèkó ẹ̀ ní bàbá mi ni ìyá mi ni wọ́n ti dàgbà tó bá ń gbọ́nsẹ̀ wọn náà fún rẹ táǹbà fún ẹ ṣe fún ẹ kékeré bàbá kan ò lè rí ìyá kan ò lè rí kó ṣépè fọmọ abadan ẹ̀rí máa jẹ́ kó jọ lójú òun fún yẹ lówó oṣù bàbá ẹ̀ lówó oṣù kò máa ń sọ lágede kọ́ńpọ̀n fún èmi ọkọ̀ máa ń lọ bá ṣe wò wọ́n ni ẹ̀sẹ̀ kan bí mo fún ọ lójú sánmi ló tún sọ láàrin yàn wọ́n ti ṣe bẹ́ẹ̀ mọ́ wọn gbogbo ní gbèsè ayé tọ́jú àwọn òbí ẹ̀ kò mọ̀kú tó wọ́n pè wọ́n lè yàn kó ráṣọ fún wọn jẹ́ ká gbólé tán wà lọ́hùn kó tún ṣe tán bá náà fẹ́ kó ń bẹ̀ tún ṣe káwọn yẹn débẹ̀ eléba yẹ́ ẹ̀ ní bàbá ẹ̀ ní alhamdulilayi ó gbìyànjú kọ́lọ́hùn kó dákun kó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa máa ṣe kọ́lọ́hùn má jẹ́ kí a ṣe àwọn òbí náà níbi tí kò ti yẹ kí a ṣẹ̀ wọ́n kọ́lọ́hùn kó dákun àwa náà tí àwa ń bímọ kọ́lọ́hùn kó kọ́ àwọn ṣe lérí àwọn ọmọ wa kọ́lọ́hùn kó ṣe àwọn ọmọ rẹ̀ fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn òbí níwọ̀n bá nìyẹn mùsùlùmí bá lè sọ tán wá dábẹ́ sọ ọjọ́ Jímọ̀ tí wọ́n tún sọ ọ̀rọ̀pọ̀ ẹ̀rẹ́gbẹ̀tẹ̀ ṣùgbọ́n díẹ̀ kan tá a sọ yìí ó tó lẹ́kọ̀ọ́ fẹ́ tó bá ní làákàyè ó ṣe kí n tó bá ní làákàyè má pé ẹ̀ lájẹ́ wà bẹ́ẹ̀ lájẹ́ o dákun lè mú wọn Allahumma a'izz al-islam wal muslimin wa adil ash-shirka wal mushrikeen wa bil a'da'ika a'da' ad-din ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله